mo kí yín o ẹ̀yin èèyàn mi ń lé ẹ kú dédé àsìkò yìí bó o ní ọ̀dà yóò kúkú dá yóò dùn yóò máa dán fún alágbára olódùmarè. ọ̀rọ̀ Gumi tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára ibi tó ti sọ wípé Nigeria cannot displace Fulani kò nílò mọ́ ṣẹ̀ṣẹ̀ ń lo fídíò ọ̀pọ̀lọpọ̀ yín ló ti rí ẹ ti gbọ́ ẹ má jẹ́ fi ẹ gbà yín lákòókò ibi tí mò ń lọ rèé ẹ káàbọ̀ sórí ìkànnì Jugba Master Ṣeun Agboola lórúkọ tèmi. ṣé ẹ rí ọ̀rọ̀ tí Gumi sọ yìí Gumi ẹ jọ nínú àsìtáàní àti Ọlọ́run ta ló ni Gumi ta ló ni Gumi ẹ bá mi fi sábẹ́ comment section. Ta ló ń lo Gumi? Ọkàn wo ló wà lọ́kàn Gumi? Tọ́lọ́run ni tàbí tàsìtáàní? Ẹni tẹ́ ẹ bá ní ó ń lo Gumi nírú ẹni tó yí Gumi ń tẹ̀lé tí Gumi ń campaign fún tó bá jọ́lọ́run ní lo Gumi o tó bá dín ló pọ̀ jù lórí comment section a jẹ́ pé jẹ́ Ọlọ́run ló ń gbé. Tó bá jẹ́ àsìtáàní ló ń lo Gumi tó pọ̀ lábẹ́ comment section ó ti bẹ̀sìn jẹ́ àjẹpá àsìtáàní ni Gumi ń support kì í ṣọlọ́run. Torí Ọlọ́run ò ní sọ wípé nítorí pé òun sìn mí kọ́ lọ máa dayé rú kọ́ lọ máa da àwọn èèyàn mú láàmú kọ́ lọ máa bayé jẹ́. Ta ni ó ń lo Gumi? Ta ni Gumi ń support? Torí ọkàn ẹni tẹ́ ẹ bá ń support ló máa ń wà lọ́kàn ènìyàn ìwà ènìyàn máa ń wò. Ọlọ́run wa kì í ṣe onípákánleke ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ tí wàá tún kọjá ẹ̀sìn lójú èmi. Bitter truth ni a sọ ó korò láti sọ ó dẹ̀ ta létí ó ṣòro gbọ́. Nígbà tí Gumi padà jáde ń sìn ọ̀rọ̀ Fúlàní ló ń sọ ẹ fura o. Ọ̀rọ̀ tí Gumi sọ yìí kì í ṣe àná ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀. Ó ń sọ̀rọ̀ restructuring ìtò dẹ̀ ń sọ lórí restructuring àtúntò. Ìtò ń sọ ni pé kò sí bí Nàìjíríà ṣe lè ṣe àwọn làwọn ní Nàìjíríà gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ fi fún àwọn ọ̀dọ̀ àwọn ló gbọ́dọ̀ pọ̀ sí jù. Yes àbí kí ni ìtumọ̀ ìtẹ́ ẹ bá fẹ́ pín ẹ lè sọ pé ti Fúlàní báwo ẹ dẹ̀ lè sọ wípé ìtẹ́ ẹ ní lẹ fẹ́ fi pín what you have tó jẹ́ tiyín gangan ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ lè sọ pé bẹ́ẹ̀ ṣe capable bó ṣe lè tọ́ sí yín tó no matter kọ́ ẹ kàwé tó kẹ́ ẹ farajìyà forílẹ̀-èdè yìí tó no ìtẹ́ fi pín ikọ́ yẹn ìtẹ́ máa fi pín ní population. Ṣẹ́ẹ̀dẹ̀mọ̀ pa tí níṣòro wọ́n pọ̀ jù lókè ọya ìgbà ló pọ̀ jù àtẹsẹ̀ wèrè àtọwọ́ asínwín nígbà tí wọ́n ń ṣe census gbogbo àwọn nǹkan tó ti yẹ ká ṣe àtúnṣe ẹ̀ tipẹ́tipẹ́. Àwọn eléyìí ti mọ̀jà tán fẹ́ jà lọ́jọ́ iwájú wọn ti bẹ̀rẹ̀ ẹ̀ tipẹ́. Mo sọ pé a ṣẹ̀ṣẹ̀ ń rí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé jáde ní díẹ̀díẹ̀. Ẹni tí ó sì já wọn láyà yóò múra. Ìwọ̀nba tí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe excellency yìí wọ́n gbìyànjú ni pẹ̀lú Trump tíjọba wọn ṣe. Ìwọ̀nba agbára tán ń gbà lọ́wọ́ àwọn ará bí wọ́n gbìyànjú ni kò sọmọ náà tí ò ní bẹ̀rù Fúlàní torí wípé ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Adẹ̀ ní unity togetherness níbo ló wà o? Ṣáwọn tí ẹ̀mí èèyàn ò jọ lójú tí a tún ń bó ní nǹkan dùn kẹ̀ tí a tún láyà tí a tún sọ pé ní tá a fẹ́ lè ṣe láì sí àwa kò sí ẹ̀yìn tán dẹ̀ mọ́ òdodo ọ̀rọ̀. Àwọn tó kó wa jọ tán pa wá pọ̀ àwọn la rí bá wí.
wọn níran. Gumi bọ́ sórí afẹ́fẹ́ ó tún ń sọ̀rọ̀. Ókè o, gbogbo nǹkan tí Boko Haram ń sọ ní Gumi sọ jáde yìí o. Ìdí tí wọ́n ṣe láwọn ń jà nìyẹn o. Àwọn nǹkan tí wọ́n ló gbọ́dọ̀ pọ̀ sọ́dọ̀ àwọn military base, police, oil, àwọn nǹkan tí ò ń ṣe tiwọn gan tí wọn ò lẹ́tọ̀ọ́ sí. Àbí túmọ̀ ẹ̀kọ́ yẹn ni. Nígbà Nàìjíríà bá fẹ́ pín nǹkan 100 tí wọ́n láwọn gbọ́dọ̀ ní 80 kí gbogbo ẹ̀yà yòókù kan lọ máa diwọ́ mọ́ 20 ta ló ní Nàìjíríà. Kí lọ́nà àbáyọ fún ọmọ Nàìjíríà láti bọ́ lóko ẹrú Fúlàní? Kí ni Fúlàní fi ń kó wa lẹ́rú tá a ò lè wádìí ẹ̀? Ẹni tó máa ṣiṣẹ́ àwọn aráabí máa múra gidigidi. Ṣáwúsá ni wọ́n, ṣé Fúlàní ni wọ́n, ṣáwúsá Fúlàní ni wọ́n. Àwọn wo ló ń bá wa fà gan? Torí orúkọ tá a mọ̀ wọ́n sí ni Haúsá Fúlàní. Gumi dẹ̀ ti ń gbẹnu wọn sọ̀rọ̀, ó dẹ̀ ti ń pàṣẹ fúnjọba, ó ti ń gbẹnu tẹ́rọ́rìstì Fúlàní sọ̀rọ̀, ó ti ń sọ tán gbọ́dọ̀ ṣe fúnjọba. Bí bẹ́ẹ̀ kọ́, ìtumọ̀ ẹ̀ ni pé gbàdó gbowó àgbàdo lọ́wọ́ ìjọba. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ìtumọ̀ nǹkan tí Gumi sọ pé ẹ lè displace Fúlàní kẹ́ni ti Fúlàní báwo, gbogbo nǹkan tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pín kì í ṣe pẹ̀lú agbára yín. Ètò sọ níbẹ̀ yẹn nǹkan ti wrong pẹ̀lú ẹni yìí o. Ètò sọ ni pé ẹ bá kàwé ẹ bá àmọ́ kàwé, tàwọn ni pé kí n tó pọ̀ jù àti iléeṣẹ́ ìjọba pínpín. Ṣẹ́rí pa ṣe nǹkan. Ṣẹ́rí tí national cake dálẹ̀, ẹ̀yin tẹ́ ti ṣèjọba wa sẹ́yìn tẹ́ ń pinwó orílẹ̀-èdè yìí fáwọn tí ò tọ́ sí nítorí ìbò. Àtẹ̀yin tẹ́ wà lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wọ́nà àbáyọ. A mọ̀ pé kò easy, ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bọ́ ń bẹ̀ ẹ sáré o. Bẹ́yìn ò bá ṣe, ta ló fẹ́ ṣe? Wọ́n gbọ́dọ̀ ṣe àyè tó pọ̀ jù fún wọn. Tí wọ́n ní pé àwọn ò mu sìgá, àwọn ò jóbi. Ṣùgbọ́n bẹ́yìn ọ̀bá mu gbófa drọ́ọ̀gì kò lè jẹ́ tẹ́rọ́rìstì, kò dẹ̀ lè máa sọ̀rọ̀ bí Gumi ṣe ń sọ. Ojú lásán ò ṣe ṣe wèrè. Ṣùgbọ́n gbogbo nǹkan yìí lẹ̀ ń kọ̀ndẹ́mù lábẹ́ ẹ̀sìn tí gbogbo wa mọ̀ pé kò dáa. Mi ò sọ̀rọ̀ drọ́ọ̀gì kankan o, ṣùgbọ́n ọtí, sìgá táwọn kan ń ṣe tí wọ́n ń tà, ẹ̀ ń gba owó ẹ̀ nínú owó national. Ẹ dẹ̀ ń yọ àwọn nǹkan yẹn náà mu o. Gbogbo àwọn mọ́là Fúlàní tí wọ́n wà ń bí wọ́n ń ta gbogbo nǹkan yìí o. Ẹ dẹ̀ fi ń dá wàhálà lẹ̀. Owó yẹn lẹ́yìn ń gbà tẹ́ ẹ jókòó lé lórí tẹ́ wá tún pariwo pé kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń papọ̀. Doesn't have work doing. Gbogbo Fúlàní, they did not. Lẹ́yìn òṣèlú àti kádà màálù, wọ́n dẹ̀ fẹ́ máa gbalaja ṣíà. Òṣèlú tẹ́lẹ̀ ń ṣe rèé, gbogbo owó tó yẹ ká kó lọ lé ká lọ fi dìfẹ́lọ́pù lu wọn, àpò wọn ló ń wà. Ẹbí ta ló báyé wọn jẹ́, ta gan ló ṣe àwa gan Nàìjíríà báyìí. Níbo ni togetherness wà báyìí? Ṣé ká fọwọ́sowọ́pọ̀ ní ẹni gbé orílẹ̀-èdè lékè? Àwọn wo ni wọ́n fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ táwọn kan ò ní mú àwọn kan lọ́wọ́ dání? Iṣẹ́ ọwọ́ yìí mo ti mú mọ́ àgé jẹ. Ìyẹn àwọn Fúlàní yìí o, wọ́n ṣetán láti gé ọwọ́ anybody jẹ. Tẹ́ bá wá ní àfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìjọba wa, ta ló fẹ́ mọ́wọ́ tiẹ̀ lọ sí ibi tọ́wọ́ tí wọ́n wà báyìí tí wọ́n ó jẹ́ kó di òun lọ́wọ́ mú? Ẹ rí pé nǹkan ti dé. Àwọn tó ń polongo ẹjẹ́ wà láyé wa ni wọ́n bá lálẹ́ bú wọn mọ́. Bó tiẹ̀ jẹ́ pé àwọn èdè yẹn tako ìjọba tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́.
àmọ́ ẹ jẹ́ àròore bá a bá lọ wájú tá a lọ sẹ́yìn tá a lọ ọ̀tún tá a lọ òsì tá a bá rí pé kò sọ́nà àbáyọ ibẹ̀ yẹn là ń pé ó doríta mẹ́ta ọ̀nà àrà tàbí wájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí àmọ́ ń gbà mí yẹn máa ń padà sẹ́yìn o tá a bá mọ bí a ti ń lọ a mọ bí a ń padà sí o kan tó so wá pọ̀ bákan ló ní kálukú ṣe ń ṣayé tí wọ́n bá wá sọ fún ìjọba ń sìn pé sẹ́ẹ̀ gbogbo tẹ́ ẹ fẹ́ pín tẹ́ ẹ lẹ́ẹ̀ ṣe regional nǹkan yẹn kò possible ẹ fẹ́ ṣe restructuring àfi tí àwọn bá jẹ́ aṣíwájú nínú ẹ̀ nílé ìgbìmọ̀ nínú gómìnà nínú gbá nínú àwò ṣé ààrẹ ti rí ìdí tá a fi nílò state police ní kíákíá àti forest guard ní kíákíá báyìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tẹ́yìn bá dúndùn Nàìjíríà àwa dúndùn pé àwa ń béèrè nǹkan tá a fẹ́ nílẹ̀ Yorùbá lọ́wọ́ yín lóòótọ́ ọmọ Yorùbá ní ṣùgbọ́n Nàìjíríà ní no doubt about it ẹni tó bá ń bú yín pé ẹ ṣe kinní kan sí Nàìjíríà lè máa kọ́kọ́ protect ṣùgbọ́n ẹ má gbàgbé ilé làbọ̀ sinmi oko àwa ń béèrè lọ́wọ́ yín báwọn náà ṣe lẹ́tọ̀ọ́ àti béèrè nǹkan fẹ́ báwọn náà ṣe ń béèrè nǹkan tán fẹ́ lọ́wọ́ yín pé kẹ́ ẹ gbé gbogbo Nàìjíríà láwọn lọ́wọ́ yẹn ló lè jẹ́ kó gún sinmi ọwọ́ àkùsẹ́yìn lọ́wọ́ àwa náà ń béèrè ẹ̀tọ́ wa I need the state police ní kíákíá àti forest guard irú arákùnrin Gumi tó ń sọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ rúnrún wọ́n ti kó gbogbo wọn sínú iṣẹ́ ìjọba pẹ̀lú àìkàwé pẹ̀lú àìní experience torí wọ́n ó dìídì béèrè fún lọ́wọ́ ẹni tó bá ń ṣe ààrẹ ni gbogbo ẹ̀ ti wáyé sẹ́yìn ayé Buhari gbogbo àwọn tó kó sínú ìjọba wọ́n bà gbogbo iléeṣẹ́ ministry jẹ́ ni tí ó sì sọ ọlọ́pàá tó mú wọn lẹ́ experience wọn à ní nǹkan kan nínú ọpọlọ wọn à ní certificate wọn à kàwé ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fi wọn sí nígbà tí wọ́n bá ń fi òpè tí ò mọ nǹkan kan nípa kẹ́míkà tàbí nípa physics tí ò kọ́ tí wọ́n fi sí lè ṣe epo bó lẹ̀ ṣe ní kí lè ṣe epo rí tí wọ́n ń gbé káfíńtà tí wọ́n fi ń ṣe lórí àwọn àgbẹ̀ kí lẹ ní kó ṣẹlẹ̀ kí lẹ ní kó ṣẹlẹ̀ a nílò state police àti forest guard kíákíá torí àwọn ilé ìdúró pèsè kẹ́ ẹ forí sọlẹ̀ kẹ́ ẹ kẹ́sẹ̀ òkè àwọn ṣetán láti jà tẹ́ ẹ bá ṣe nǹkan táwọn fẹ́ ta ni Gumi ẹ̀mí wo ló ń gbénu Gumi ẹ̀mí àsìtáàní ni àbítọ́ náà àwa mùsùlùmí ṣéjà mùsùlùmí ìjà Islam ìjà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjà ànábì ìjà sharia ìjà jihad ṣe ni Gumi ń jà pẹ̀lú ti Fúlàní tó bá jẹ́ ló ń jà ẹ padà lẹ́yìn Gumi ẹ̀yin tẹ́ bá wà lẹ́yìn Gumi gbogbo ẹ̀yin tẹ́ ń sponsor terrorist ẹ̀ ń ṣe lọ́ọ̀nì no matter irú ẹ̀sìn tẹ́ ẹ̀ bá máa sìn Ọlọ́run dá kí ó ń wò yín bóyá ẹ lè ronú pìwàdà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ronú pìwàdà kíní kan ní máa dá má sí lẹ́kùn kò dẹ̀ pẹ́ mọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ ti gbìyànjú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ má jẹ́ ó rẹ̀ yín ẹ gbìyànjú sí o state police fún ilẹ̀ Yorùbá báwọn ò bá fẹ́ kó wọ́ọ̀kì lọ́dọ̀ tiwọn wọ́n ní àjẹ́ńdà wọ́n ní èrò ṣùgbọ́n nú àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ state police àti forest guard àwọn aṣọ́gbó wa ẹ má gbàgbé ọmọ yín Sunday Igboho sẹ́yìn òdì o bẹ́yìn ò bá tú sílẹ̀ kẹ́ ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tí wọ́n ní allegedly tá a rí tá a gbọ́ ṣùgbọ́n allegedly ní báyìí pé ilé ẹjọ́ dá láre bó tiẹ̀ jẹ́ wípé a retí irú àwọn agbẹjọ́rò kọ̀ọ̀kan láti sọ pé ó yẹ kórílẹ̀-èdè yìí kán tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ní kán fún wọn ò fún ní tí wọ́n ní kán fún allegedly pé bá fún lábẹ́nú àmọ́ wọn ò sì gbẹ́sẹ̀ kúrò lórí pé máa ṣiṣẹ́ rẹ lọ ilé ẹ̀ wọ́n pààyàn nílé ẹ̀ ni o
Sunday Igboho ò pààyàn o. Àwọn Fúlàní ń dáàbò bo àwọn ọmọ wọn tí gbogbo ayé mọ̀ pé terrorist ni. Mọ́fòkò mi dáná ni Sunday Igboho sọ o, kò sì tí ì fi ọwọ́ ba ẹnikẹ́ni àṣírí ibi tó ti bá àyàn jà. Gbogbo ìgbà la máa rán yín létí o, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tí èèyàn kan bá wá wà níbì kan tínú rẹ̀ ń dùn sí bí Sunday Igboho ṣe ní freedom, ó kúrú ẹni bẹ́ẹ̀ ó kú Ọlọ́run o. Ọlọ́run sì rèé òun ló máa ń ṣe ìdájọ́, àfi tó bá jẹ́ pé ọmọkùnrin yẹn jẹ̀bi. Ara nǹkan tó ń avoid rèé tí kò fẹ́ kó ṣẹlẹ̀, nǹkan náà ti gbìnàyà. Ṣé bí wọ́n ní bí wọ́n bá mọ òtítọ́, òtítọ́ yóò sọ ọ́ di òmìnira ni. Ṣé ìgbà tá a wá rótìtọ́ ọ̀rọ̀ tí Sunday Igboho ń sọ, ṣé kò yẹ ká di òmìnira, ká dẹ̀ jẹ́ kó náà di òmìnira rẹ̀? Ìfìyàjẹni ni o. Ẹ jẹ́ á tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ kán lè mọ̀ wípé àwọn ẹni ní ìbẹ̀rù òfin lọ́kàn. Bí òfin bá mú ọmọ ẹrú, ẹ jẹ́ kó mú ọmọ ọkọ o. Ẹ má fi Sunday Igboho lẹ̀ lẹ́yìn òde o. Ìta ń sọ yé wa o. A nílò rẹ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe nílò àwọn akọni míì. A nílò Ààrẹ Ọ̀nà Kakanfò náà, ṣùgbọ́n àwọn ò sí lẹ́yìn òdì. Ẹ gbéṣẹ̀ kúrò, ìjọba ẹ gbéṣẹ̀ kúrò. A rọ̀ yín ní ẹ̀bẹ̀ là ń bẹ̀. A lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ yín, a fi ṣe jàgídíjàgàn, a sì tako ìjọba yín o. Ẹ lè má rántí ni, torí tó ń bẹ ń wájú yín ó lè ti ju ọ̀rọ̀ Sunday Igboho lọ, ṣùgbọ́n àrán yín létí ni. Ṣéun Agboola lórúkọ tèmi.